A kú dédé àsìkò yìí, ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè bá ti ń fún yín ní àǹfààní. Ẹ̀yin bàbá wa, wàhálà kan tó ti bẹ́ sílẹ̀ nísìnyí láàrin bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn Fúlàní. Àwọn Fúlàní wọ́n ti yarí mọ́ bàbá wa Tinubu lọ́wọ́ o. Ṣe bá sọ, tá a bá ń sọ, á dàbí pé a kórìíra bàbá Bọ́lá Ahmed Tinubu ni. Ara ẹ̀lẹ́tírì. Àwa sọ fún yín wípé kò sẹ́nikẹ́ni tó lè jẹ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó lè ṣe bí ààrẹ. Nígbà tá a sọ̀rọ̀ yẹn, ẹ̀ rí wa bí ọ̀tá. Nígbà tá a sọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá wọ́n ní ká mórí wá ká móhùn wá. Pàápàá jùlọ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dámì ọmọjọmọ lọ. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rí kí a ní arérin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n sọ wá dọ̀tá nítorí wípé a dúró ti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí ọ̀nà òtítọ́ tí wọ́n ń tọ̀. Àwọn Fúlàní ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Tinubu bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ lọ wo Aláròyé tó jáde ní orí YouTube láìpẹ́ yìí nísìnyí. Ẹ máa rí confirmation bẹ́ẹ̀. Bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀nà àwọn fẹ́ gbé Central Bank of Nigeria ọ̀nà àwọn fẹ́ gbé wá sẹ́kù. Ṣùgbọ́n àwọn Northern Elders, àwọn àgbààgbà ilẹ̀ Haúsá, àwọn ìgbìmọ̀ ilẹ̀ Haúsá, wọ́n yarí tán pátápátá. Wọ́n ní kò jọ, wọ́n ní kò lè ṣẹlẹ̀. Yorùbá, kábíyèsí Elédùmarè. Ọ̀rọ̀ lè ṣẹlẹ̀. Ọ̀rọ̀ onírọ́ ló máa ń pẹ́ kó tó ṣẹ. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá wọ́n dìde, wọ́n kó bíríkótó, wọ́n kó bíríkótó. Wọ́n ní kí Tinubu dá padà. Wọ́n lọ́wọ́ bàbá Ìjẹ̀bú ni kó dá padà, kó má sọrú ẹ̀ mọ́. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá wọ́n ní kówó gbá lẹ́nu Tinubu, èmi kọ́ ni mo sọ. Ọmọ Yorùbá, ẹ wo ohun tá kóra wa sí. Bàbá mi Sunday Adébánjọ mo kí i, ẹ máa bo kó máa lọ fà, ẹ máa ṣí ẹ̀. Bàbá mi Oyèrìndé Mútíù Ọláníyì mo kí ẹ̀yin náà, ẹ ṣé mo dúpẹ́, àjọ ń ṣe ni. Bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ń wọlé tẹ̀ kọ́mẹ́ǹtì ni màá ṣe máa kí yín. Ẹ mọ̀ mí lájẹ̀. Kọ́mẹ́ǹtì náà ni mo lè fi mọ èèyàn tó wò mí. Now, bàbá Bọ́lá Ahmed Tinubu ní ẹ jẹ́ ká máa gbé Central Bank lọ s'Èkó for easy processing. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n fún wọn ní reason oríṣiríṣi fún àwọn ará bíi láti lè mọ̀ wípé àwọn fẹ́ gbé lọ for development purpose. Ṣùgbọ́n àwọn Fúlàní ìyarí kanlẹ̀, wọ́n ní kí Tinubu má sọ bẹ́ẹ̀ mọ́, pé kò sí nǹkan tó jọ. Tinubu tún wọ́n wọn létí wípé ṣebí ẹ̀yin náà lẹ sọ pé wọ́n Nàìjíríà ni wá. Ló ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjọba tó wà nílẹ̀ Yorùbá tó wà nílẹ̀ Ìgbò wọ́n gbé wá sílẹ̀ Haúsá káwọn èèyàn ilé mọ̀ pé kọ̀ọ̀kan náà ni wá. Nísìnyí ó wá di àsìkò láti gbé nǹkan láti Àbújá wá sí Èkó, ẹni kò jọ. Ìyá mi tó fún mi Káyọ̀dé mo kí yín. Ẹ wo orúkọ bẹ́ẹ̀ yẹn, tẹ́bàdé gbàgbé International Airport Èkó ló wà tẹ́lẹ̀. Èkó ni Muritala International Airport wà tẹ́lẹ̀. Sorry, ó ń pè ní Lagos Airport. Ṣùgbọ́n nítorí wípé kí àwọn Haúsá yìí kí wọ́n lè feel like we are one, wọ́n sọ di Muritala International Airport. Ẹ wo àwọn ṣèbí refinery kan, ọkọ̀ kan sí Port Harcourt, ọkọ̀ kan sí Kaduna. Ìdí wọ́n kọ́ sí Kaduna
di bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti mismanage ẹ̀ débi wípé wọ́n ti jẹun. Ẹ lọ wo gbogbo ọ́fíìsì ìjọba tó wà ní northern part of Nigeria, wọ́n ti gbogbo ẹ̀ ni wọ́n ti ba ayé ẹ̀jẹ̀, wọ́n ti jẹ́, wọ́n ti bankrupt ẹ̀. Kò wúlò fún àwa, kò wú, ṣùgbọ́n ó wúlò fún àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ẹ wo Central Bank tó wà l'Abuja, òun ló ṣe fún wọn l'opportunity láti máa ṣe owó wa kúmọkùmọ, ló fi jẹ́ wípé anytime tí wọ́n bá ló fẹ́ ṣe anything báyìí, ilẹ̀ Haúsá ló máa ń favour gbogbo àwọn nǹkan yẹn. Now Tinubu wá pàṣẹ, bàbá ìsìn la fẹ́ mọ̀ bóyá ẹ̀yin ni president wa àbí àwọn Fulani táwa ti máa ń sọ páwọn lólórí wa, a fẹ́ mọ̀. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ ńlá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ṣe pé ojú yín nìkan tó ń ṣẹlẹ̀ iṣẹ́ ìṣẹ̀lẹ̀. Ṣé Tinubu wá kéré ni tí wọ́n fi ń pàṣẹ? Nǹkan tá a lè sọ fún gbogbo ẹ̀yin àgbààgbà yìí wípé bàbá Tinubu lè ní good agenda, ṣùgbọ́n torí wípé abẹ́ Nàìjíríà la wà, it cannot work. Gbogbo ẹ̀yin ọba tẹ jáde nígbà yẹn tí ẹ dúró tó pẹ̀lú bàbá wa, ẹ jáde síta ní sí ìkẹrọ̀gbà yìí Tinubu ká, kí ìmọ̀ àwọn Haúsá yẹn kó má ṣẹ, kí ìmọ̀ Tinubu ṣẹ. A ti sọ fún yín pé àwọn Fulani ló ń pàṣẹ Nàìjíríà. President orílẹ̀-èdè number 1 citizen, ọ̀nà àwọn fẹ́ ṣe nǹkan báyìí, àwọn Fulani ní kò jọ. Àṣẹ ta ló wá fẹ́ múlẹ̀ báyìí? Àṣẹ ta ló fẹ́ múlẹ̀? Ṣèbí ìtarí nìyẹn. Àìmọye àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n máa bá wọn fà lábẹ́lẹ̀ náà bẹ́ẹ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ta ní tó jẹ́ ká máa jẹ àǹfààní ẹ̀ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n torí pé àwọn ẹranko yìí ló wà ní charge ẹ̀, kì í àwọn Fúlàní kò jẹ́ kó wúlò fún wa. Ẹ wo refinery, ẹ wo gbà tí wọ́n ti abandon refinery. Kéèyàn ṣe president orílẹ̀-èdè for good 8 years kó má tàbá refinery tó bàjẹ́. Ìyẹn làwa ṣe ń sọ fún gbé àgbà wípé ẹ jẹ́ ká jọ so ọwọ́ pọ̀, ẹ jẹ́ ká jọ so ọwọ́ pọ̀. Tá bá jọ so ọwọ́ pọ̀, ohun tí ó tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Ẹ lọ wo ojú tí àwọn èèyàn outside Nigeria, outside ilẹ̀ Yorùbá, ẹ lọ wo ojú tó fi ń wo àwọn ọba wa, ẹ lọ wo ojú tó fi ń wo àwọn àgbààgbà wa, ẹ lọ wo orúkọ tí wọ́n ń pè wọ́n. Ẹlòmíì wà nínú wa, nínú àwọn tó wà nínú ìbò tó jẹ́ wípé wọn kì í lè sọ pọ́mọ Yorùbá ni wọ́n. Kò ṣe pọ́n fọwọ́ sí júwe lé bàbá wọn, ṣùgbọ́n nítorí wípé wọn fẹ́ jẹ́ kí ìbọn tó dà. Awla bitter tea, ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín, èyí tó ní stone nínú kidney stone, yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù. Òun kan náà sì tún ní o, ló ń ṣiṣẹ́ fún liver, àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a tún máa ṣiṣẹ́ fún heart, èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Awla bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, high blood pressure. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. Ìṣòro ara ríro ń kọ́, egbògi ńlá Awla bitter tea ní kẹ́ ẹ gbẹlura o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi ńlá Awla bitter tea rà, ẹ kàn sí wọn ní number 45 Middleton Garden, Manchester M24 1AB, tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi ńlá Awla bitter tea, ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ọmọ Yorùbá ó ti ń rúgbó bọ̀.
àwa sọ fún yín ó dìgbà tí a bá pín tó ní kálukú bá jórúkọ ìyá àti bàbá ẹ̀ kí ẹnìtì tó lè wọ́ọ̀kì ìlú tàwa pírẹsidẹ́ǹtì pàṣẹ Fúlàní náà ń pàṣẹ kẹjẹ ń pílì ẹ̀ fún yín kó má dàbí pé ẹnu ni wọ́n á fi ṣe fún yín kẹjẹ ń pílì ẹ̀ fún yín. Irú kátìkàtì wo làwọn àgbààgbà ilẹ̀ Haúsá yìí sọ náà? Ìjọba Bọ́lá Tinubu láwọn fẹ́ pápá kan wá sí àpapọ̀ ilẹ̀ wa. Bàbá lọ sẹ́kọ̀ọ́ láwọn àgbààgbà ilẹ̀ Haúsá bá fàdúgbò lọ. Kí ló wá ń bí wọn nù? Àwọn kìíní kan wà tó kó bá Nàìjíríà. Lára ẹ̀ ní ká torí ipá ìṣe Nàìjíríà, ẹ̀yà kan máa ráwọn ẹ̀yà tó kù jù. A rí àwọn èèyàn Haúsá Fúlàní lọ́rọ̀ yìí sí pọ̀ sí. Ẹjọ́ kìí ṣe tẹ̀lé ká má mọ̀ dá. Nígbàkigbà táwọn ọmọ bàbá wa yìí bá ti ṣèjọba, gbogbo tí kìí ṣe tiwọn ni wọ́n èyí tó sì burú ni pé tí wọ́n bá gbà wọn kìíní náà mọ́ra bẹ́ẹ̀ wọ́n á padà bá kìíní náà jẹ́ wọ́n á sọ dídàkudà wọ́n á sì máa lò láti fi fìwà bàjẹ́ owó Nàìjíríà fáwọn ọmọ fáwọn tó bá rántí. Láti gbé Niger Delta àwọn tí ń wo epo bẹtiróòlù lẹ̀ lọ. Tí wọ́n bá sì wo epo náà tán, wọ́n á fọ̀ ó lè ṣe é lò fara alé àti fáwọn lè bèrè tí wọ́n bá fẹ́ ra epo lọ́wọ́ wa. Ìjọba kọ́ lè fọwọ́ sí kọ́tà lágbègbè tí wọ́n ti ń fọpo. Eléyìí dáa púpọ̀ nítorí kò ní ná wọn ní wàhálà tàbówó rẹpẹtẹ láti fi epo náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa kó kejì, Kaduna wọn lọ pọ̀ sí ìjẹ́ torí kíni. Wọ́n ní káwọn Haúsá Fúlàní náà lè mọ̀ gbogbo tá a bá ní Nàìjíríà. Àjọ ní ohun tí wọ́n ṣe láti kọ́ lè fọwọ́ sí Kaduna yìí kò sì mọ́ pé kọ̀ọ̀kan dání. Níṣe wọ́n rí páìpù láti Niger Delta tí wọ́n ti ń gbé polo. Wọ́n sì rí títí dé Kaduna. Ẹ̀wọ̀n ni owó tí wọ́n máa fi rí páìpù. Iye wà láti dàbò sí kinní náà máa mú dání. Nígbẹ̀yìn, ilé iṣẹ́ náà ló ṣe. Tẹ́nà ọba ti jọ, ẹnu Yorùbá ò lè jọ. Ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ, kọ́ má bàa mọ̀dé abájọ wa. Ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa, òye wa. Níṣe náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa. Náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa. Yorùbá ẹ ti ń sùn, àní ẹ yé sùn. Ó yẹ ẹ jí máa sùn, kọ́ má padà mú wa ní rógun èṣù. Torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra o. Ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba. Ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Kàn yé pa àwọn èèyàn wa lójú yín. Ẹ jẹ́ kó bá padà sáyé ọba, káṣe kan lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba, ṣebí yẹn gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé. Yorùbá ẹ ti ń sùn, àní ẹ yé sùn. Ó yẹ ẹ ti máa sùn, kọ́ má padà mú wa ní rógun èṣù. Torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra o. Ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan. Ìjà gbogbo Yorùbá ó yẹ dìde. Ẹ̀yin alágbára àsìkò ti tó, wọn kì í sọ fáfọ́jú pójò ń rọ̀. Òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹja gbómi lákàánú, ìgbọràn sàn jẹbọ rírú. Ẹ jẹ́ kójú àlà tó rẹ̀ ó dúdú. Kò sẹ́nibọ̀dì tó lè rínú. Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá, gbogbo Yorùbá. Ẹ̀rù yìí tó ra ẹni fẹ́ yọ yín nínú òkun lẹ̀ ń gbógun tì. Ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Túndé Ìdí Àgbọn. Ẹ̀rù yìí tó ra ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n. Ẹ̀rù yìí tó ra Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn. Ẹ̀rù yìí tó. Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń ṣe wá.
ọmọ Yorùbá adakẹjẹ ká dìde nígbà tí ohun tó wà lókè tó sì tó aṣọ gbèrú. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ ní sẹ́ẹ̀ ọ lò sí ọmú.